Mo yá ṣàlàyé nípa ìrákì Ọlọ́run kọ̀ràpadà. Mi ò mọ̀ bóyá wẹ̀ lọ́ra ran àbí lóde ráàrin lọ́tẹ̀ à wẹ́ léyìí ó di wọ́n iná rùn wọ́n yọjú òun wíra kọ́ Ọlọ́run kọ̀ràpadà. Kéètì ráàrin ti jẹ́ kó bá lọ sínú Pétérù kínní orí kejì ẹsẹ̀ ìkẹsìn yíyan lè ìrákì ìran kọ́ Ọlọ́run ti yàn ìyẹn ọ̀nìyàn ọ̀tọ̀ ọ̀nìkan Ọlọ́run sàlẹ̀sà kọ́ ẹ kàn á ṣe òfẹ́ òun kàn dẹ̀ mú ògo òun Ọlọ́run kàn mú àhàn ìrákọ̀ Ọlọ́run rà padà kí ètí hàn ti jẹ́ ìran àní wọ́n ti da ohun ní Ọlọ́run wọ́n gbàgbé Ọlọ́run ní dáhùn Ọlọ́run ní àkóso lọ́pọ̀ méjì lórí ayé ran àti ràn àtọ́ra ràn àti kúkú ràn àti àlàyé ràn jẹ́ ohun òní Ọlọ́run. Kó bá lọ sí Kọ́ríńtì kínní orí kẹfà ẹsẹ̀ 20 wàá rí i pé ìrákọ̀ Ọlọ́run ti rà padà nì wọ́n ti da ohun òní Ọlọ́run lọ́nà kejì ìrákọ̀ Ọlọ́run ti rà padà ìyẹn ni àkọ́so rẹ̀ àkọ́so èso oko rẹ̀ nínú òfihàn orí 14 ẹsẹ̀ 4 wàrà rí dàlẹ̀ lébẹ̀ o wí ìránì wí èso àkọ́so Ọlọ́run nàìyà Ọlọ́run yà ń sọ̀tọ̀ Ọlọ́run ní dákété ọ̀nìyànkẹ́ nínú ayé o ṣùgbọ́n ìrán o ó rí hàn bí àkọ́so rẹ̀ ìrákì Ọlọ́run rà padà kí ìtì hàn ti jẹ́ nínú àwùjọ ìyẹn ní olùrànlọ́wọ́ Olúwa ìyẹn ní gbé iṣẹ́ rẹ̀ lárugẹ ìyẹn ní tàn mọ́lẹ̀ ìyẹn ní ṣe agbátẹrù ìjọba Ọlọ́run nínú Títù orí kejì ẹsẹ̀ 14 wà rí lébẹ̀ ìrákì Ọlọ́run kò ti rà padà kí ètí hàn ti jẹ́ ìyẹn ní àlùfáà ìyẹn ní àlùfáà tó lú àlùfáà Olúwa nínú ẹsẹ̀ bíbélì mọ́kà ṣáájú Pétérù kínní orí kejì ẹsẹ̀ 9 olú àlùfáà àìsàn ni ṣá ìyẹn fúnra ran gan àlùfáà náà ọ̀nì kọ́ni kó bá ti dà tó bí ọ̀nì kọ́ni kó Ọlọ́run ti rà padà ọ̀nì kọ́ni kó ti gba ọ̀dáríjì lọ́wọ́ Ọlọ́run wọ́n ti da olú àlùfáà ìrákọ̀ Ọlọ́run rà padà ìyẹn ni ìrákọ̀ jẹ́ pé wọ́n ti mẹ́mí mímọ́ wọ́n ti mú ṣèdìdì ayé ràn ẹ̀mí mọ́ Ọlọ́run oníṣèdìdì ayé ràn kò jẹ́ pé èsùn burúkú ayé kò yọ mọ́ bà án ká bá ti mọ́ kan ẹ̀ṣẹ̀ ìrákọ̀ Ọlọ́run rà padà ìyẹn ti náà ti di orin iṣẹ́ bíi spanner bíi àdá bíi ohunkóhun kọ́ Ọlọ́run fẹ́ lò bíi òòlù Ọlọ́run fẹ́ lò láti mú ṣe oṣẹ́ rẹ̀ ìrákọ̀ Ọlọ́run ti rà padà ìyẹn ni ìrákọ̀ jẹ́ pé àti akọ àyànmọ́ràn sínú ògo Ọlọ́run pé lẹ́yìn ayé ran o ògo Ọlọ́run lè àfara hàn lébẹ̀ nínú Róòmù orí 8 ẹsẹ̀ 23 ṣé a ti rà ọ́ padà ṣé lùgbàkọ́ Ọlọ́run san òrà padà rẹ lórí igi àgbélébú kọ́ mẹ́jẹ rẹ̀ kọ́ mú san rẹ̀ ṣé wọ́n tẹ́ ọ gba ọ̀rà padà ni ṣé ẹ̀mí Ọlọ́run ń jẹ́rìí nínú ọkàn rẹ wí lọ́ọ́lọ́ba wí ọmọ Ọlọ́run ló ṣe wí àti rà ọ́ padà wí àti kọ orúkọ rẹ sínú ìwé yìí kò dánilójú nígbà tí mo sí lébẹ̀ mọ̀ dára rẹ lébi lọ sórí eékún rẹ kọ́ kúnlẹ̀ kọ́ ẹ Ọlọ́run wíwọ àhọ̀ wílọ ẹ̀tọ́ lọ gbà wí ẹlẹ́ṣẹ̀ lọ́ọ̀yà wí wọ́n dẹ̀ gbọ́ wí òrúbọ kan kó ṣe lórí igi àgbélébú kó ta ẹ̀jẹ̀ rẹ̀ kó ta sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ̀ kẹ́yọ̀ rà ọ́ padà kó nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àti ègún òfin àti kété àbáyọrí ẹ̀ṣẹ̀ kì í nímọ̀ ọ̀nìyàn kì í ní ọ́ lọ́ra wàá kẹ́ dáríjì ọ́ wàá wo ronúpìwàdà wàá ṣẹ́ obi kò ṣe tẹ́lẹ̀ àti èyí kan bí ọmọ ni wàá kí mórí rẹ̀ jẹ́ wẹ́ẹ̀dẹ̀ ayà síbẹ̀ mọ́ pẹ̀lú lérí nìwí wẹ́ẹ̀dẹ̀ àṣèyìn sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ gbogbo ẹni kọ́ ìyá gbàgbọ́ wí àdúrà kọ́ ìgbà níkùríta ni wí Ọlọ́run ti dáríjì ọ́ gbogbo ẹlẹ́mí Ọlọ́run ajá kò yí ọ̀nà ọkàn rẹ̀ ajá kò mú dáhùn lójú wípé lọ́ọ́lọ́ba o wọ́n ti dọ́ni òrà padà èṣù kan mójú rí ohun ẹ̀mí ni
ayọ̀ ọlọ́run ajákan á kúnnú ọkàn rẹ. Wàá lù dánilójú pé lẹ́yìn ayé rẹ pé wàá rí ọlọ́run, pé wàá dé ìjọba ọlọ́run, wàá dẹ̀ yí ọdún ògo ọlọ́run ti rà kó ti ṣe kó èèyàn ọmọ lẹ́yìn rẹ̀ kó ti rà padà. Òjó lórúkọ mi ọmọ àbálábitán ọ̀nì kan gbàlà nínú ayé líbe nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi káríbi dé sílé ìjọba ọlọ́run.